ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní wọ́n jáde o. Wọ́n ní wọ́n sọ fún kábíyèsí wípé àwọn ò mọ nǹkan kan nípa passport èyí tí dispatcher gbé lọ sí Àkúrẹ́ ní ilé àwọn Queen Naomi, pé àwọn wà innocent, wípé kámẹ́rà tí ó mú àwọn wípé táwọn fi wọ chamber kábíyèsí wípé document ni àwọn lọ wá, kì í ṣe passport Queen Naomi, wípé ọ̀rọ̀ passport yẹn kí kábíyèsí bí àǹtí wa R àbí àǹtí wa M, wípé àwọn ni wọ́n lè ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹ̀. Ẹ̀yin náà mọ̀ wípé bàbá wa ń bínú sí àǹtí wa fashion lórí ọ̀rọ̀ passport èyí tí a gbọ́ wípé àwọn èèyàn kan lọ gbé wọ́n fi ránṣẹ́ sí Àkúrẹ́. Wọ́n ní àǹtí wa, wọ́n ní àwọn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ passport yìí, wípé bí àwọn ṣe gbọ́ o, wípé àǹtí wa fashion, wípé àwọn wà innocent, wípé kò sí nǹkan táwọn mọ̀ nípa ọ̀rọ̀ passport. Wọ́n ní àǹtí wa A, àǹtí wa R àti àǹtí wa M, wọ́n ní kí kábíyèsí béèrè lọ́wọ́ wọn bóyá àwọn náà mú passport Queen Naomi, wípé kì í ṣe àwọn làwọn mú passport. Wọ́n ní ọ̀rọ̀ yìí bí bàbá wèrè ńlá nú nígbà tí wọ́n gbọ́ wípé àwọn àǹtí wa R àti àǹtí wa M wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ passport, torí wọ́n ní àǹtí wa fashion ní òun ò mọ̀ nǹkan kan pa ọ̀rọ̀ passport. Ó ní lóòótọ́ kámẹ́rà gbé òun o, ó ní ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ passport Queen Naomi ni òun wá sí inú pálásì bàbá wèrè ńlá, wípé òun ò wá sínú ibẹ̀ láti wá mú passport Queen Naomi, pé ìwé ilẹ̀ ni òun mú dání. Nǹkan tí wọ́n ní àǹtí wa fashion sọ nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní bàbá wèrè ńlá wọn take ọ̀rọ̀ yìí simple, ipe wọ́n really take action nípa ẹ̀, ipe kí àǹtí wa kó kẹ́rù ẹ̀ kó gba family house wọn lọ, ipe kí ló wá wọ inú chamber àwọn. Dẹ̀ nípa ọ̀rọ̀ ẹni tó lọ deliver passport sí Àkúrẹ́, wọ́n ní ó ní àwọn àǹtí wa M àti àǹtí wa R wọ́n máa mọ̀ nípa ẹ̀, pé kí wọ́n béèrè lọ́wọ́ wọn. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin aráalé. Ẹ̀yin aráalé, ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ àwọn àǹtí wa R àti M ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe oríṣiríṣi nǹkan báyìí nínú pálásì bàbá wèrè ńlá. Ta ló mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn? Ìgbà kan la gbọ́ pé wọ́n ní meeting, wọ́n tiẹ̀ ló sọ pé wọ́n ní meeting gan, ipò ń lọ bá wọn fún meeting. Kí lẹjọ́ ń sọ pọ̀? Kí ló wà láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó fi di pé ọ̀rọ̀ passport omi ta la fẹ́ mọ̀ pé ó gbé passport Queen Naomi kúrò nínú chamber kábíyèsí, ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n bí a ṣe gbọ́ nǹkan tá a gbọ́ la wá torchlight allegedly, ṣe mọ̀ pé mi ò bá kábíyèsí gbénu palace. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n láwọn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí o, wípé àǹtí wa R àti àǹtí wa M òun ni kí kábíyèsí béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ló fa kí kábíyèsí lọ sí Dubai láti wá Queen Naomi lọ. Ṣùgbọ́n gbà tí kábíyèsí dé Dubai, wọ́n ní Queen Naomi ti lọ sí Dublin o. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Kí ló dé tó jẹ́ pé tá bá ti ń gbé ìgbésẹ̀ kan báyìí, tá bá ti ń kúrò lórí ẹ̀, ìgbà tó bá tún wá yá, ibòmíì la tún máa já sí. Ibi tá tún wá já sí báyìí, àfi kí Ọlọ́run kó gbọ́ àdúrà wa, àfi kí Ọlọ́run kó ṣàánú fún wa, àfi kí Ọlọ́run kó ṣe gbogbo ọ̀rọ̀ tó wà tátà wà lórí ẹ̀ yìí, kó ṣe láṣe àṣejèrè àṣeyege fún wa, nítorí pé a fẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó níyànjú. Àdúrà tá dẹ̀ ń gbà nìyí. Àfi kí kábíyèsí kan wádìí ẹni tó fi passport yẹn tó fi ránṣẹ́ sí Àkúrẹ́, kí kábíyèsí kan dẹ̀ gbé ìgbésẹ̀ lórí ẹni, kì í ṣe pé bóyá wọ́n máa dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Tí a bá tún wá gbọ́ update, a máa jẹ́ kẹ́ gbọ́. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa o. Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì, a máa ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé,
À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mashola Gist TV. Love you all.